Látìgbà tí wọ́n ti ṣe ìgbékalẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà ti ní Olúbàdàn tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé wípé alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Aláàfin Ọ̀wọ́-adé. Àwọn èèyàn ò rí wọn ní àwọn bíi occasion tó jẹ mọ́ ìjọba táwọn lọ́balọ́ba ń wà, ààyè wọn ń ṣòfò, àga wọn sábà ń ṣòfò. Ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ gan ṣó sì níṣẹ́ tó ń ṣe fún ọmọnìyàn nípínlẹ̀ Ọ̀yọ́ àbí kí wọ́n kúkú gbé kinní ọ̀hún kó mọ nílùú kọ̀ọ̀kan torí àìsí ìṣọ̀kan tí kinní ọ̀hún tún bí àbí ìjókòó wọn látìgbà náà kí ló tì jẹ jáde pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí. Ẹ fagilé ìgbìmọ̀ lọ́balọ́ba ni. A military governor has come to this place tó ti wá jẹ gómìnà bí tó ní èmi ni chairman ìgbìmọ̀ lọ́balọ́ba. That was Àṣàyàn Adédèjì Ọ̀rẹ́sanyà between 1988 and 1990. Láìládé. Nígbà ó rí pé Aláàfin dìdẹ́nu Aláàfin Abímbọ́lá ọmọ Olúkú ewu òkúta méjì abẹ́ èkó Mídí Adéyẹmí dìtẹ̀rẹ̀ ọ̀tẹ́ríbalẹ̀ fún Ìgbìnrìbí àti Àkún ẹ̀yẹ okùn Adésíjú Adé Olúbùṣètù wọ́n jọ ń fa làkàdí láàrin ara wọn. Wọ́n dà wọ́n pé èmi wá sí sẹ́ni Ìjẹ̀bú lèmi Ifẹ̀ làwọn Ọ̀yọ́ náà dìdẹ́nu odò Ọ̀yọ́ state. Ó ní wẹ́ ẹ máa forí mi fágbọn ní tí mo wá ṣe jẹ́ olójú ráàyè ṣe ó ní mo jókòó lé. Now ìtàn tẹ́ ẹ bá rí ìtàn máa tún nǹkan ṣe ni gẹ́gẹ́ bí mi ṣe gbàgbọ́ náà tàn. Ẹni tí ó bá ní lórí yóò ní ìgbé bá ṣe dá ẹlòmíì ó pa ìtàn míì lẹ̀ tó jẹ́ pé tẹ́yìn bá gbọ́ yóò ṣe so àwa wá tí a ya so àjẹmógún làwa. I keep on saying this wọ́n sọ nítorí pé mo jẹ́ Ìbàdàn empire ti ń wà tipẹ́tipẹ́ kéyìí ọmọ jẹ́ ti Aláàfin Ọ̀yọ́ àti rí ìṣèjọba ayé john tá à ń pè ní ìfọbaṣèjọba káàkiri tí gbogbo àgbáyé sì recognize ó ti wà láti before 9th century that's about 1000 bákan náà ní Benin Empire a ní Ifẹ̀ Empire Ọ̀yọ́ Empire ní 13th century ntọ́ wà ní òwe táwa kà ní ìtàn ní pé a rí Ọ̀yọ́ Empire nígbà Ọ̀yọ́ Empire wó a rí Ifẹ̀ Empire mọ́ o Ìbàdàn ló kú o. So kí wàá ní Ìbàdàn ní Empire. Ìbàdàn lọ láti káwọn èbó tó dé wọ́n ti gbàgbé ogun Ìlọrin ogun Òṣogbo náà Fúlàní wá fẹ́ kógun ja Ọ̀yọ́ ti tán gbà yẹn. Ìbàdàn yìí sọ more than 2 Aláàfin. Bẹ̀tà bá ní a máa lọ bí ìtàn Ìbàdàn àtọ̀yọ́ nǹkan kan náà because ọba ní Ọ̀yọ́ ni ọ́ ò lè fẹ́ Ìbàdàn ọba dẹ̀ ní Ìbàdàn ni ọ́ ilé tó ti wá tí èyí bá sọ̀yọ́ gangan yóò jókòó Ọ̀yọ́. Irú àwọn bàbá tèmi ń sìn wọ́n jagun wọ Ìbàdàn láti Ọ̀yọ́ ni kí ló kó Ọ̀yọ́ yẹn náà ní Ìlọ́ra níbi tí Asúbíaró Agẹdẹgúdù Ààrẹ Látòsà Muhammadu Ọbádókè tó náà ti jagun wá síbàdàn. Tábà ní àmọ́ lọ́ba táwa ni ò ní ráìtì sí kínní. Now nígbà tí Àdùkàrímú Àdìsá òun dé ó lóun lè jẹ tí a máa lọ́balọ́ba ẹni tó bá tọ́ sí Ọláláàfin. Ẹnu àánú Ọlọ́run inú Olúbùṣe òdùn sí. Wọ́n ń fà á lọ wọ́n pín pẹ̀lẹ́ méjì wọ́n ní yes ọ̀jà lọ́balọ́ba ó tiẹ̀. Yóò tún dínkù. Wọ́n wá pín pẹ̀lẹ́ nu Ògbómọ̀ṣọ́ ní àwọn náà máa jẹ nítorí pé ìtàn recognize wọn. Aláàfin nínú Ògbómọ̀ṣọ́ ṣé ọba tọ́ sí ẹni ẹbọ jagun gba adé ni. Ìbàdàn bàbá Sáńkẹ́ ní tí Ìbàdàn bá sín ooru mú Ìbàdàn lè gbé gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kù lọ ọ̀rá ní population ẹlẹ́gìrì èèyàn tìyàn sí lógún ẹ̀. Ní ayé àwọn èèbó amúnisìn Ìbàdàn ń gbowó ju Ifẹ̀ lọ ọba Ìbàdàn ń gbowó ju Ọ̀ọ̀ni lọ. That is to say pé Ìbàdàn was then more recognized than Ifẹ̀ ń tà sọ nǹkan kan ní amóríwá
So, wọ́n recognize Ìbàdàn jù fẹ́ lọ. well, Olúbàdàn, he was then baálẹ̀ collecting 2.4 thousand pounds. Aláàfin collected 4.2 pounds lówó oṣù. Ọọ̀ni was collecting 1,200 pounds. Ẹ wá sọ mi, èwo ló jura wọn lọ nínú àwọn méjèèjì lẹ́yìn Aláàfin? Olúbàdàn ló. Then Aláàfin tó bá ti jẹ olórí lọ́balọ́ba tán, Olúbàdàn náà jẹ. Olúbàdàn wa ti jẹ tán, Ìsọ̀ náà jẹ nítorí pé these are the three main kings ní Ọ̀yọ́ state, the paramount rulers. Tá a bá wò dáadáa ní Ogun state ń sìn, paramount rulers mẹ́rin ní bẹ́ẹ̀ Yàáfín Àkárìgbò ọjọ́ kò ní kọ̀ǹpù gbogbo rẹ̀ mọ́. Ẹ rí i pé kọ́ni tí nǹkan rẹ̀ kan Àkárìgbò kéré ò kéré olólórí rẹ̀ mọ̀ o ẹ̀mọ́ náà ó ní bàjẹ́ lọ́lá Ọlọ́run ọba. Ẹni pé Àkárìgbò ìbẹ̀rẹ̀ sára ní o, ìpara ní o, òde ní o, ìpẹ́rù ní o, gbogbo rẹ̀ mọ́ láti ẹ̀ mọ́ Ìkẹ́nnẹ́ ọ wà lọ́ndà Ṣàgámù. Ṣàgámù ni headquarter gbogbo Rẹ́mọland. Now, ẹ má ti jẹ́ Àkárìgbò of Rẹ́mọ, Ṣàgámù ni ó ti jókòó. Now, Rẹ́mọ nù Ogun State. Aláké ńlọ lórí gbogbo Ẹ̀gbá, paramount ruler ló náà, lórí bá Àkárìgbò ṣe jẹ́ paramount ruler fún Rẹ́mọ. Aláké ẹni ó jẹ́ olórí fún Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà, Oníbàárà of Ìbàrà. Lẹ́yìn Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà, Oníbàárà. Ti àwọn Abíọ́lá yìí, Olówu ìyẹn ti àwọn MKO ó di mẹ́rin àti lóko bàbá tó kù bẹ́ẹ̀ àwọn Abíọ́lá Gbàgùrà ọjọ́ márùn-ún. Aláké ni Aké Ọọ̀ni of Ẹ̀gbáland, Ọọ̀ni paramount ruler. Níbàdàn bí a ti ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, Aláàfin of Ọ̀yọ́, Olúbàdàn. Wọ́n máa yí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. It was ìgbà tí kíní jẹ gọ́vnọ̀, Àkàlà ni gọ́vnọ̀ ńgbà yẹn. Bàbá ọgbàjọba ọba Ràṣíákà, lórí rẹ̀ ni Olúbàdàn Ajímọ̀bí, lórí rẹ̀ ni ọba Odùlánà Òjùgàdé lọ́tàn sí. He was then the chairman of Lọ́balọ́ba. Ibẹ̀ ni bàbá kú sí. Now, wọn entrench ẹ̀. Nígbà tí bàbá ti lè wàjà. Nígbà bàbá wàjà, ó sì kú pẹ̀lú pé òun ni chairman Lọ́balọ́ba lọ́yọ̀ state. Báláàfin lọ àbí ò lọ, bọ́ attend ìpàdé àbí ò attend ìpàdé o. The recognized chairman council of Ọba ni ọba Samuel Odùlánà Òjùgàdé, Olúbàdàn of Ìbàdàn land. Náà kí ni èlò wọn rí bẹ́ẹ̀? Ṣé àwọn ìbò ń fún wọn ní owó? Ṣé tí wọ́n bá lọ pátí wọ́n ní olórí lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwọ gba 5,000, igbákejì wọ́n gba 2,000, ìgbà kẹta ìgbà ọgbọ̀n. Kò sí nǹkan kan ju pé iyì lọ́ba bíbí fi orí bíbẹ́ ṣe, kò sọ́ba tí ń mú jẹ. Ni mo fi ń tọ́ba ẹgbẹ́ mi ní gọ́vnà yẹn kàn fagilé pé ká mọ̀ wulẹ̀ fúnra wá wàhálà tí ò sí. K'Aláàfin ọmọ ìjọba ní ààfin rẹ̀ ní domain rẹ̀ àtàwọn oko àtàbí. Now, the commissioner, even the councillor can call the ọba to order pé domain mi ló ti ń jọba. When Ọọ̀ni was installed in 1980, wọ́n kà sí létí ìyẹn Síjúadé Olúbùṣe pé you are just under Ọ̀rànmíyàn local government. Gbogbo authority rí ọ kọjá Ọ̀rànmíyàn local government o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sì pé Ọ̀rànmíyàn local government wọ́n ti fọ́ sí mẹ́rin with constitution wa. Ó mìíràn pé gbogbo agbára tí Ọọ̀ni ní ọ̀kọjá local government mẹ́rin. Olúbàdàn ń sìn ìfẹ́ la bí ń fẹ́ local government tí Olúbàdàn ti ní authority ojú local government 11 lọ. Tó náà fi jẹ́ paramount ruler 11. Ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú ti ń jọba. We are having Olúyọ̀lé, Ìdó, Ọ̀nà Àrà, Ẹgbẹ́dá, Lágelú àti Akínyẹlé. So ìgbèríko Ìbàdàn mẹ́fẹ̀ẹ̀fà ni.
ilé mẹ́fẹ̀ẹ̀fà Ìbàdàn North, Ìbàdàn North East, Ìbàdàn Ìbàdàn North South East, Ìbàdàn North West, Ìbàdàn North East, àti Ìbàdàn South South West. West, Hmm. Ìbàdàn North West, South West, North East, South East, and Ìbàdàn North. Ọjọ́ Ìbàdàn márùn-ún ilé, Ìbàdàn mẹ́fà òkú. Ọjọ́ Ìbàdàn mọ́kànlá. So population ti sì mẹ́mẹ́ kìí ṣe ń tẹ́ ẹ̀ lè fojú fì. Wọ́n ní kò ní tojú Ìbàdàn táwọn local government mọ́kànlá bá ní irọ́ because ó ṣẹlẹ̀ láyé bàbá Odùlánà Odùkadé tí wọ́n gbà àgbìmọ̀ kan dìde pé yes. Wọ́n ti gé ẹran máa wọ fún àwọn 5% ọyọ́ máa bọ́ sí Ìbàdàn Native Authority tá à ń pè ní Ìbàdàn District Council. State ti já lówó nígbà tá a ṣe owó yẹn ń lọ bíi 17 billion. Àkàlà bá gbọ́ kọ̀ fún bàbá. Ẹ má fọkọ̀ bribe ẹ bá wa kó owó wa. Wọ́n bá lọ́gbọ́n sí pé àsàn dọ́là state sì ń jẹ Ìbàdàn traditional council sì ń jẹ lówó. Nísìn ìgbà yẹn ńlá kò ṣe tí mò ń sọ yẹn ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. So nísìn tá a bá sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú iye tí ń bẹ ńlẹ̀ tí wọ́n bá ní kí Ìbàdàn máa jẹ chairman lọ́balọ́ba lọ for life kan gbàgbé ẹ̀ tí ń lọ local government tó bá lè generate irú owó bá ń fún state ó náà bóde kó fẹ́ jẹ lọ́balọ́ba. So kò sí ti ń jẹ́ ọ̀rá ẹ̀sà èèyàn ń fún ẹni tí ń ṣe ọ̀rá ẹ̀sà àbóyẹ ń fún lówó ni bí téèyàn bá ti rówó èèyàn náwó bẹ́ẹ̀. So bí yẹn ṣe rí rèé. lọ́balọ́ba ọ̀tọ̀ sí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dọ́ bá gbẹ́rù gbọ́n rí wọ́n pa ń tàn pé yes tá a bá ní ká lóòótọ́ òyìnbó recognize your empire as our empire àmọ́ àyè àpàlà ò sí ìlú èbó mọ́ àkálọ̀ ọbẹ̀ ń jò ní ọlọ́run náà lọ wòran ni. So àgùntàn sí òdùn bẹ̀ mọ́ orí àná ti di kàsì. So tá a bá ní orí ibẹ̀ ládùú sí àwọn kan náà ti wà ṣáájú ẹ̀yẹn náà táwọn náà ti jẹ Yorùbá. So aṣọ ọ̀gbàlà dá fún gbà lẹ́sìn local government Ìbàdàn mọ́kànlá ẹ lọ jí ojúlówó ọmọ ńlá fún Ọ̀yọ́ state. Ọ̀yọ́ ní local government mẹ́rin ilé mẹ́ta àtòkò kan àfijìó Ọ̀yọ́ East, Ọ̀yọ́ West àti Ọ̀fà mẹ́ta dáhùn ní Àtìbà. So local government mẹ́rin yẹn wọ́n ní tá a bá ti kó gbogbo population rẹ̀ kò tó half of population of Ìbàdàn. The same thing Ògbómọ̀ṣọ́ has three less city local government and 2 main city local government. Ògbómọ̀ṣọ́ North and Ògbómọ̀ṣọ́ South and the main city. Oríire Ìrẹsàdù kí ló kọ ẹ̀? Ìwàjọwà. No, Ìwàjọwà kọ́. Kí ló kọ local government ni mo fẹ́ rántí tí Àjáwà Ògolúwa àti Sùúrùlérè ní Ìrẹsàdù àti Ìrẹsàpá wà. Àjáwà ní Ògolúwa local government àwọn local government márààrún tó wọ ọ̀nà tó jẹ́ local government Ògbómọ̀ṣọ́ nù. If na take Ògbómọ̀ṣọ́ gbogbo population Ògbómọ̀ṣọ́ márààrún yẹn kò tó ìdajì mọ́kànlá àti Ìbàdàn. So that what are we saying? And Àìmètèmèrò adé abọ́mọ ìyá mẹ́fà tó kókó ẹ̀fẹ́ gbẹ̀fà àwọn òkè ògùn bí wọ́n ṣe pọ̀ tó they having local government mẹ́wàá ìjọba àbílẹ̀ tó ń wọná mẹ́wàá ni ẹni síbẹ̀síbẹ̀ wọn ò ní paramount rule ẹyọ kan ìwọ́n wọn ò gbà fúnra wọn. So ọ̀gá ẹgbẹ́ mẹ́rò ní ọyọ́dún náà àwa gbà fún Ìbà of Kìsì àbí Àsẹ́yìn of Ìsẹ́yìn àbí Ọ̀kẹ̀rẹ̀ of Ṣakí oníkọ́jẹ́ paramount rule àwa. Kí àwọn kíní náà wá sọ mo ti sọ fún ọ tipẹ́tipẹ́ Ìbàràpá méjèèje tá à ń fi àṣà pè ní Ìbàràpá méje Ìbàràpá mẹ́ta ni o local government mẹ́ta lọ́wọ́ náà o. Ìbàràpá ìyẹn Ìbàràpá East Ìbàràpá North and Ìbàràpá Central. Ìbàràpá East Èrúwà ní local government headquarters. Ìbàràpá Central Igbó-Ọ̀rà ní local government headquarters. Ìbàràpá North ní Ayétẹ́. Mẹ́ta ló wọ náà kì í ṣe méje. Nínú àṣà méje ó ní Ìbàràpá méjèèje Ìbàràpá méjèèje wọn kàn àṣà la fi ń pè. Mẹ́ta ni. Ìbàdàn náà pọ̀ ó tá a bá ní Òde Ajé Bẹ̀rẹ̀ àwa náà kà tí ó mọ ní 1000. Ọ̀kànlá ló wọ náà. So ní ìtura bá ní Èrúwà Ìgàngàn Igbó-Ọ̀rà Tápà Ìdèrè Èrúwà àti kí ló kọ ìlú àwọn kìnnìún ìlú former speaker tó wà lẹ́gbẹ̀ẹ́ Èrúwà yìí kẹrin rántí Igbó-Ọ̀rà
Igbó Ọrà mo ti dákọ̀ Igbó Ọrà. Làńlátẹ̀ mo fẹ́ rántí lẹ́ẹ̀kan ok tó sì keje àwọn Ìbàràpá méje. Ó jẹ́ pé Màyá ni ọjà rẹ̀, ọjà Màyá. Àwọn èèyàn mọ̀ pé Màyá èé ṣe ìlú, ọjà ni. ọjà ni. Ẹ̀tọ́ náà ti dìlú báyìí. So tá a bá wí bẹ́ẹ̀ yẹn, káwọn èrò ọmọ máa pe àmọ́ a lè yà àjà lẹ́nu wọn pé Ìbàràpá méjèèjì. Lóòótọ́ Ìbàràpá méje nìlú yẹn. Local government mẹ́ta wọ́n pín sí lọ́wọ́ náà. lọ́wọ́ náà. So ó yẹ káwọn náà wá wò láàrin àgbà olú Igbó Ọrà láfa kálẹ̀ o, àbí Asígàngàn fi gàngàn, àbí Eléwùú ọ̀fẹ́ wà elékọ́ jẹ́ paramount ruler wa. Àìmètèmérò adéáfọ́mọ ìyá mẹ́fà àbọ̀mọyàn ìyá méje tó kú owó kú ọ̀rọ̀ fa ìgbèje èèyàn kan máa bá ti àwọn ará Ìbàràpá. So ká pé ẹnu tiẹ̀ náà kò tiẹ̀ fa ẹnìkan kalẹ̀ òkè ẹni tí ó jẹ́ paramount ruler wa ni a jẹ́ pé láàrin àwọn márààrún àti ni wọn ìbá ti Ìbàràpá mọ yàn án. akàmọ́ ní ọba Ìbàdàn Olúbàdàn tó bá ti jẹ tán kálàfin náà jẹ ọdún méjì, kí Ṣọ̀ún náà òun ò jẹ jẹ. ọdún méjì, kí Ṣákí náà jẹ tó bá ti pọ́kàrẹ̀ ní ọmọ àbí Asẹ́yìn àbí Onétéwú kí àwọn amẹ́nìkan náà kó náà jẹ ọdún méjì. Tó bá ti á ṣe ọmọ olú Igbó Ọrà náà pé òun náà jẹ ọdún méjì kó tó padà sí ìlú Olúbàdàn. Èèyàn mo rò pé kò ní síjà kankan. Àmọ́ nígbà táwọn ti mètèmérò yẹn, àwọn mẹ́ta tí wọ́n mọnú ara wọn yẹn ni kí wọ́n máa yí láàrin ara. àwọn mẹ́ta tó wá yín láàrin ara wọn náà ni. Nígbà tí wọ́n wá gbà fúnra wọn, ọba Aládọ̀jà bá ti jẹ tán bóyá kí wọ́n fagilé pé kò sí ti ń jẹ́ ìjókòó lọ́balọ́ba náà. Tàbí kí gómìnà máa ṣe chairman lọ́balọ́ba. àbí wọn kàn mọ jẹ chairman lọ kò ní sí pàdé. Nígbà tí ẹnìkan ò ní ẹni tí wọn bá fi bẹ nígbà tó náà bá lọ pàdé ibi tí gómìnà bá wà. báwọn ọba sọ̀rọ̀ bóyá kí deputy governor máa lọ represent ọba tó bá tí gómìnà bá ti ráàyè.